Báwo ló ṣe ń ṣọdún Ọbàtálá láyé àtijọ́? Ìbéèrè yìí á ti máa ṣe lọ́gbọ́lọ́gbọ́ lọ́kàn àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ò ní mọ̀. Ṣùgbọ́n àwa ti dé, ọmọ Ọbàtálá a máa sí ní gbẹ́rẹ́ ìpàkọ́. Láyé àtijọ́ tí wọ́n máa ṣọdún Ọbàtálá, wọ́n ń f'oṣù kan ṣe, wọ́n ń f'ọ̀sẹ̀ méjì ṣe, wọ́n dẹ̀ ń f'ọ̀sẹ̀ kan ṣe. Ó depend lórí agbègbè àtàwọn tó ń ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé lára àwọn ìgbésẹ̀ tó máa ń gbé ni pé wọ́n máa wá apẹ̀rẹ̀ ìgbín lọ́nà 8. Ògidì ẹmu tó wà nínú akèrègbè ńlá lọ́nà 8. Apẹ̀rẹ̀ obì, apẹ̀rẹ̀ ńlá obì, apẹ̀rẹ̀ tó bì kúnnú ẹ̀ ràbàtà lọ́nà 8. Wọ́n á wá omidan tó tí ì mọ ọkùnrin rí 8 lọ́nà 3. Omidan kọ̀ọ̀kan á máa mú ẹja ilé 8 sọ́wọ́. Wọ́n á wá gbé àwọn nǹkan wọ̀nyí, wọ́n á gbé lọ́dọ̀ ibi tó máa ti ṣàdúrà fún òrìṣà ńlá. Ara àwọn ìgbésẹ̀ tó máa ń gbé nígbà tó máa ṣọdún Ọbàtálá láyé ìgbà wọn ni ara àwọn ìgbésẹ̀ yẹn nìyẹn. Mélòó gan-an nínú àwọn tó ń ṣọdún Ọbàtálá àti tó ń ṣe nífẹ̀ẹ́ àti tó ń ṣe nílùú Odilon, mélòó gan-an ló ń tẹ̀lé àwọn àṣà àti ìṣe ilẹ̀ wa? Wọn á nájé ńlá ti dé. Tí n bá sòótọ́, kò sí pọ̀nrí baba ńlá kó bàbá èèyàn tó máa sòótọ́. Torí pé kí ni? Ajá yín ti jẹ̀gbẹ́. Gbogbo yín pátá rúmbùrùn ni. Ẹ ti jẹ̀jẹkújẹ, ẹ lè sòótọ́ ọ̀rọ̀. Orúkọ wa ò yí padà. Ajé ńlá ni wá. Àwa lọmọ Ọbàtálá.